Ẹ káàsán o, sí àlàáfíà lẹ́wà. Àwọn ọmọ Yahoo ni mo fẹ́ bá sọ̀rọ̀ lọ́sàn-án yìí. Ṣé rí lẹ́yìn ọ̀rọ̀ tí n fẹ́ bá yín sọ yìí? Anybody tó bá tó pè mí fún iṣẹ́ Yahoo, mo máa yà ní wèrè ni. I repeat, lẹ́yìn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́sàn yìí, anybody tó bá tó pè mí fún iṣẹ́ Yahoo, ayé àìní wèrè for life, ò ní bọ́m̀bẹ̀. Èmi ò kí ń ṣe wòlíì o, mi ò dẹ̀ kí ń ṣe àfáà, mi ò dẹ̀ kí ń ṣe babaláwo. Ẹ̀dá kan ni mí. Ìwà mi ò jọ. Ìyá kan ti sunkún lọ́sàn yìí kọjá. Wọ́n lọ fún ní nọ́mbà mi, ó lọ pè mí. Ó rò pé èmi jọ àwọn wòlíì, àwọn wòlíì tó ń wówó orí burúkú kiri títì. Àwọn wòlíì tó jẹ́ pé tó bá ti rí àwọn politician tó máa ń gbọ̀n. Àwọn wòlíì tó jẹ́ pé tó bá ti rí olówó tó máa gbọ̀n. Sójà ni kó dúró síwájú mi tó bá kọjá ayé máa ṣépè sọ bàbá àtìyá. Politician kan ti sunkún lẹ́nìí. Ó lóun ìyá 70. Mo ní mi ò kí ń ṣiṣẹ́ fún àṣẹ àjẹ́, mi ò kí ń ṣiṣẹ́ fún àwọn àṣẹ bí, mi ò kí ń ṣiṣẹ́ fún àwọn èèyàn rádaràda. Nílé ayé ẹ tó bá tó pè mí máa bẹ́ẹ̀ fún ẹ. I'm not here because of money. I'm here because of our next generation. Our forefathers have spoiled our generation. I want to lay a foundation so that our next generation can enjoy. Are you hearing me clearly? People, are you hearing me clearly? Okay, baby, are you hearing me clearly? Ṣé ń gbọ́ mi dáadáa? Ṣé ń gbọ́ mi lọ́hùn yẹn dáadáa? Tó dà pé ó ń crack níbí. Okay, that's very good. Ṣé rí láì sí ìdí, láì nídìí, obìnrin ò kì í jẹ́ kúmọ́lú. Ìdí stop message kí lè ráyè sọ̀rọ̀ ọkọ̀ tí fẹ́ sọ. Stop message first, please. Let me talk first. Mo fẹ́ sọ ìdí tí mi fi ń ṣiṣẹ́ fún àwọn ọmọ Yahoo fún yín. Ìdí tí mi ò fi ń ṣiṣẹ́ fún àwọn ọmọ Yahoo kì í ṣe torí pé ẹ̀rù
àwọn ìjọba mi àbí torí àwọn ọlọ́pàá. Nothing concern me with that people. I fear only God. I don't send anybody. Ìdí tí mi ò fi ń ṣiṣẹ́ fún àwọn ọmọ Yahoo. Go and take your Bible. Open your Bible to Proverbs. Open your Bible to Proverbs chapter 28, verse 8. Ẹ̀yin ọmọ Yahoo ẹ gbọ́ o. Proverbs chapter 28, verse 8. Kíkẹ́ baby love, write it here. Ó kàwé pé ẹni tó fi èlé àti èrè àìṣòdodo sọ̀rọ̀ rẹ̀ di púpọ̀, ó kó o jọ fún ẹni tí yóò ṣàánú àwọn tálákà. Do you understand the word? I read again. Proverbs 28, verse 8. Ẹni tó fi èlé àti èrè àìṣòótọ́ sọ̀rọ̀ rẹ̀ di púpọ̀, ó kó o jọ fún ẹni tí yóò ṣàánú fún àwọn tálákà. Ẹ lọ wá ẹsẹ̀ gidi sí. Tó bá jẹ́ pé súnmẹ́kà ló ń ṣe, wá màá fún ẹ ní iṣẹ́ súnmẹ́kà ẹ máa fi lọ sókè. Tó bá jẹ́ pé iṣẹ́ gbálẹ̀gbálẹ̀ ló ń ṣe, wá màá fún ẹ ní iṣẹ́ tí iṣẹ́ gbálẹ̀gbálẹ̀ ẹ máa fi di ńlá. If anybody, I repeat, if anybody comes for Yahoo again, I deal with you spiritually. Láti bus stop tẹ́wà yẹn ẹ wọ Folú. Mọ́tò Folú máa ní tẹ́wà. Bẹ́ẹ̀ ni. Ẹ sọ pé ẹ fẹ́ bọ́lẹ̀ ní Folú last bus stop. Yeah. Ìdí tí mi ò fi ń ṣiṣẹ́ fún àwọn Yahoo nìyẹn. I obey only commandment of God. Ẹni tó bá fi èrè àìṣòótọ́ kó ọrọ̀ jọ, ó kó o jọ fún ẹni tí yóò ṣàánú fún àwọn tálákà. Ìdí ni tó bá fi olówó míì tó bá di olówó tán
Ọlọ́run gba ẹ̀mí ẹ̀. Torí owó tó yẹn kò mọ̀ ló ẹ̀. This is the last one for you people. If you want to do your Yahoo, go and meet your Babalawo and your prophet and your pastor. I'm different. I don't need customer. I don't need customer. I'm a kabu man, and I'm okay with it. That is one. You people that shouting, Alagba, we want to see you in Instagram. Tó bá yẹ pé orí Instagram lẹ wà, ẹ máa ti blow gan o, ẹ̀yin lẹ máa blow, ẹ̀yin lẹ máa ta, ẹ̀yin lẹ máa fọ́. Do I tell you that they want to? Ṣé mo sọ pé mo wá orúkọ? Tẹ́ bá wí pé ẹ fẹ́ gbé mi sí Instagram, tí bá ti ṣe program ó wà lórí Facebook, ẹ post ẹ sí Instagram lọ yín. Kàbí kí ẹ wá open Instagram yẹn níwájú mi níbí, kẹ́kọ́ mi bí máa ṣe máa operate, kẹ́ra fóònù tẹ́ máa fi ṣe wá. I don't want to know anybody except righteousness people. That is all. I don't want to know whether you are I don't want to know whether you are a king. I don't want to know whether you are a soldier. I don't want to know whether you are a policeman. I don't want to know whether you are a president. All I want to know is righteousness people. That is all. Before you can introduce me to anybody, tell the person who I am. Otherwise, the person will die. You talk to me like how you are talking to your prophet, you will regret that you know me. I'm not your prophet. I'm not your pastor. I'm not your king. I'm not your president. I'm not your governor. I'm not your policeman. I'm not your soldier. I'm not your afa. I'm not your lawo. A dark name. Before you introduce it to anybody, tell him to be careful. Ask the person, do you like truth? If you don't like truth, not me. Kike love. When I see people that love the word of God, I will happy. Kike baby love ló jẹ́ kí n rìn lọ́sàn yìí. Bible kan sí mi ò ráyè kà tán.
Exodus ló quote kíkẹ́ baby love. Okay, Exodus 18:21. Kí ló kọ? Exodus 18:21. Kí ló kà bẹ́ẹ̀? Pẹ̀lú ìwọ sì sá nínú gbogbo àwọn èèyàn yìí. Àwọn ọkùnrin olóòótọ́ Ọlọ́run fọlọ́sì. Tí ó kórìíra ojú kòkòrò. Tó kórìíra ojú kòkòrò. Irú wọn ni kí ó jẹ́ olórí wọn. Irú wọn ni ó máa ṣe olórí. Láti ṣe olórí ẹgbẹ̀rún àti olórí ọ̀rọ̀ọ̀rún àti olórí àádọ́ta àti olórí mẹ́wàá. Kíkẹ́ baby love, you will prosper. Wọ́n kí fún lóògùn kí sọ ẹ́ dọkùnrin kí irú ẹ kí sọ ẹ́ dàlùjọ nínú èèyàn kí ọ̀pọ̀ ẹ bá yẹ kẹ́rù ẹ má bà. Ẹni tó bá ní ọ̀rọ̀ Ọlọ́run tó bá gbé agbára sára á lè control ẹ̀. Ìgbàtẹ́ bá expect pé èèyàn Ọlọ́run máa jà kò jà. Ìjọ tí ẹ ò bá expect pé èèyàn Ọlọ́run máa jà ló máa ń jà. Yahoo boy, go and find job to do. If they ask you now, why are you doing it? Wà ní àwọn bàbá àwọn òyìnbó wọ́n ti gbá àwọn bàbá yín, àbí? That one have gone. Ọ̀nà tí àwọn òyìnbó kéèsì tí ò ní gbàgbá ìtúbọ̀ kéèsì àtàwọn tó ń bọ̀ lẹ́yìn kẹ́ máa sáré lé torí àwọn òyìnbó máa gbá yín kú ni. Let me give you some example. Mọ́tò tẹ́rà ní 100 million Nàìjíríà èlò náà ta nílò òyìnbó. Ìgbà náírà ní 100 million ní Nàìjíríà èlò náà ta nílò òyìnbó. Àwọn òyìnbó máa gbá yín kú ni torí àwọn all Nigerians they are proligal son. Ọmọ onínàkúnà ni wọ́n. Àwọn kan ti ń pe ọba ìlú mi. Àwọn kan ti ń pe àwọn fámìlì mi. Wípé kí wọ́n wọ̀n ni o. Wípé ọ̀rọ̀ mi ti ń pọ̀ jù o. I repeat. Bàbá alákú bàbá anybody láyé yìí kò lè stop mi ṣe mo ń ṣe lọ yìí. Anybody mo pè. Iṣẹ́ Ọlọ́run gbé dání kì í ṣiṣẹ́ èèyàn. Mi ò mọ anybody. I don't know anybody. I know God. I know righteousness. You don't know my house? Ajá ẹlẹ́kọ̀ Folú ask ta ló fún bàbá àgbà. They know me. Come and pick me. Come and tell me how you jail. Wàá fi kò tí ó wà yẹn wàá fi pìtàn. Wàá jẹ ìyẹn ọmọ á jẹ ìran ẹ mẹ́rin á jẹ. Ṣebí ipò tó wà yẹn ló gùn ẹ tí mo fi bá ẹ sọ̀rọ̀ tọ̀rọ̀ tí ò gbọ́ ló fi sọ pé kí wọ́n arrest mi. Ìran ẹ mẹ́rin ló máa jìyà yẹn.
God sent me to Nigeria because of two reasons. If Nigeria wants peace, I will show you how to get peace. If Nigeria said that they have figurehead, all you people that have figurehead, you will destroy and you perished. Try to do good. Life is very short. Any day, anytime you want to live, do good. Hello. Ẹ káàsán. Kí ni mo lè ṣe fún yín? Ìbẹ̀jú Lẹ́kì mo wà. Bẹ́ẹ̀ ni. Ok, ẹ pẹ̀lú àwọn tó fún yẹn. Ẹ pẹ̀lú àwọn sójà tó ń bà Nàìjíríà jẹ́ àbí? Ẹ ò pẹ̀lú wọn. Sójà tí yẹn fi tún Nàìjíríà sí àbí? Tẹ bá ti pẹ̀lú àwọn tó tún Nàìjíríà ṣe ẹ ti sórí rẹ̀ yẹn. Ṣùgbọ́n tẹ bá pẹ̀lú àwọn tó ń bàjẹ́ ó léwu fún yín láti mọ̀ mí. So bó ṣe rí ni Èkó lèmi wà. Níbo lẹ́yìn tí ń sọ̀rọ̀ yìí? Mo wà ní Bonny Camp, ìbẹ́ mo bẹ̀rẹ̀ nípa lóbi tó rẹ̀. Bonny Camp. Láti Bonny Camp láti Àjà ẹ máa wọ Ẹlẹ́kọ̀ junction. Láti Ẹlẹ́kọ̀ junction máa wọ Folú. Tẹ́ bá ti dé Folú ẹni ẹ lọ sí ilé ta ló fẹ́ kú bàbá àgbà. So address mi ni ó ṣe kí ìjọba sẹ́yìn yẹn fúnra yín gan kó wá gbé mi láìpẹ́. Ọlọ́run ní jẹ́. Tó ṣe nìyẹn. Ọlọ́run ní jẹ́. Address mi ni address mi ni. Mo jẹ́ máa ta fún mi ní wákàtí ní máa jẹ ní ìjọba jẹ́. Kò sí. Ọlọ́run ní jẹ́ pé wọ́n ní ìkàtà tó lè lọ́lẹ̀. Mi ò fẹ́ kẹ́ sọ̀rọ̀ báyìí torí mo wà lórí life. Tó bá di after like hours. Mo wà ní program, yeah. Kémi tún wá sáyé. Ẹ̀kẹta tí máa wá sáyé rè. I am 234 years old. Èmi àti àwọn sí akíjọ sí. Ṣé rí ìgbà tí máa kọ́kọ́ wà ní jẹ́ǹtù? Ìgbà tí máa wá lẹ́ẹ̀kejì yà díẹ̀ kò pọ̀. Ìgbà tí máa wá ìta mo wá sáìnì pátápátá. Òun ni gbogbo ẹ fi gbóná yìí. Tí bá máa wá pápá yìí, tí bá máa tún wá lẹ́ẹ̀kẹrin, mo fẹ́ lọ rìn ní ìwọ́de ara mi ti gbó. Bọ́ mi ìfẹ́ dá nìkan kú mọ́ wá ẹnìkan tó lè pa mí. Bọ́ǹbù ni máa gbé wá. Máa pa everybody dànù. Gbogbo ẹ̀yin asínwín tẹ́ ń bà Nàìjíríà jẹ́ tẹ́ ń kó àwọn ọmọ yín jìyà. Máa bọ́ǹbù gbogbo yín dànù. Ẹ̀yin asírí ènìyàn. Ẹ ṣèjọba 61 years. Kò lórí kò ní dí kò ní rùn. Òyìnbó kú ẹ wá máa sọ lórí tẹlifíṣàn lórí íńtánẹ́ẹ̀tì.
àwọn ìròyìn rádaràda yẹn la fẹ́ máa kọ́ ní Nàìjíríà all the time. Stupid òyìnbó jẹ. owó tó wà ní Nàìjíríà tí a bá ná with sense tó gbogbo wa survive. We don't need to borrow money again. But wọ́n ní ọgbọ́n agbára. Nigeria have power, they don't have knowledge. That is our problem. Nigeria have power, but they don't have knowledge. And knowledge is powerful. Ó dìgbà táwọn tó bá sọ pé kí n wá sí Instagram yìí bá gbèpè kan tó dẹ̀yìn lẹ́yìn mi. Mo ní kẹ́ra fóònù wá mo ní mi ṣe ń sí Instagram. Mo ní kẹ́ra fóònù wá kẹ́ wá sí Instagram. Kẹ́ wá kọ́ mi bọ́n ṣe ń ṣe mi ò sí school àwé. I don't go school. Quran nìkan àti Bible àti odò nìkan ni mo mọ̀. Lẹ́yìn mẹ́ta mi mọ̀ kankan. Open your Bible to Proverbs. Proverbs 28. Let's read from 28. Let's read from verse 8 to 10. Gbọ́. Ẹni tó fi èlé àti èrè àìṣòótọ́ sọ̀rọ̀ rẹ̀ dípò ó kójọ fún ẹni tí yóò sẹ́nu àwọn tálákà. Náà ẹni tó mú etí rẹ̀ kúrò láti gbọ́ àní àdúrà rẹ̀ pàápàá yóò di ìríra. 10. Ẹni tó mú òdodo ṣìnà sí ọ̀nà búburú òun fún rẹ̀ yóò bọ́ sí ihò, ṣùgbọ́n adúróṣinṣin yóò jogún rere. So fẹ́ jogún ohun rere burúkú fẹ́ tó bá máa jogún rere ìwà ẹni tí ò bá ní jogún ohun rere ìwà ẹni. Before you pray, check your behaviors. If you have good behaviors, you cannot get good answered. Work your behaviors. Ó ní àwọn ènìyàn lára wọ́n wá ìtura wọ́n ní lára wọ́n ní kí Ọlọ́run kó tù lára. Ó lè rí. Ó ń ti ọmọ mọ́lé. Owó fẹ́ bọ́ nínú àrùn stroke ló máa pa ẹ́. Wọ́n máa tì ẹ́ mọ́lé ni. Ìwọ fi owó àti agbára fi arrest ènìyàn. Àwọn tọrùn àti àìsàn arrest ìwọ àti ọmọ ìyàwó rẹ̀.
You have money and power to arrest people, but God will use sickness to arrest you and your family. Do your time well with you. So the last time, Kike baby, Yahoo boys, go and find another job. If you call me, Baba, Yahoo ni mí, iṣẹ́ wo la lè ṣe sí? I will tell you to send your picture. Ma ya ẹni wèrè ni wọ́n ma ya wèrè kú ni. Because this is the last one for all of you. I don't work for Yahoo boys and I don't work for politicians. That is my work. Let me explain that politician so that kò lè yé yín. Ẹ tó bá ṣe òṣèlú tó wá bá mi pé ara wọn ò dá, a lè wòsàn o. Ṣùgbọ́n wá bá mi wípé o fẹ́ gbé àpótí kánsílọ̀, o fẹ́ gbé àpótí gọ́vnọ̀, o fẹ́ gbé àpótí sínétọ̀ kí n fàdúrà ràn ẹ́ lọ́wọ́ kó débẹ̀. I don't do that. I don't do that stupid work. That is the meaning that I don't work for politicians. And I don't work for Yahoo boy. If you try me, gbogbo àwọn kan wà dìndìnrìn tó bá pè mí lórí fóònù wọ́n máa sí yẹ̀yẹ́ àwọn báyìí máa ń mìmí orí ẹ̀ ń bá kìnìún ṣeré ẹ̀ ò mà tó bá lọ sí yẹ̀yẹ́ sígbà nínú bí mi lọ́wọ́ ẹ̀ dànù. tó gbé mi wá ṣeré ń bí ni. Mi ò ní kẹ́ni tó bá ń ṣe Yahoo kó má ṣe Yahoo ẹ o. Ọ má pè mí sí Yahoo má ṣe Yahoo ẹ lọ. That's all. Don't call me for Yahoo. Don't call me for wàá bóyá ṣe Yahoo dá bóyá ṣe Yahoo dá. Wàá mọ̀ bóyá politician tẹ́ ń ṣe láyé bóyá Ọlọ́run lọ́wọ́ sí lákò lọ́wọ́ sí ó dẹ̀ kókẹ́ tó mọ̀. Ìyá méjì yẹn mi ò kí ń ṣe. Sí ọ̀rọ̀ tí yé lẹ́yìn léyìí mo lè fi dán o. Before you introduce me for anybody, tell him who I am before you introduce me to him. Mi ò ní connection. Gbogbo fọ́ọ̀mù gbogbo kọjá ẹsẹ̀ kọjá Nàìjíríà yìí mi ò lè
Ghana lásán ò lè débẹ̀ tí wọ́n fi kú o. Dubai lásán ò ní bẹ̀ o. Kò sí ẹ̀gbẹ́ èmi pé kí n travel out èmi ò kú ní Nàìjíríà o. Nàìjíríà lèmi fẹ́ kú sí o. Ẹ káàsán. Ok, mo ń gbọ́rọ̀ yín. Ó yá, mo ń gbọ́ question yín. Ẹ lè sọ pé ń gbọ́ láìfò mẹ́wàá ẹ̀. Ìwọ àti owó ẹ̀yin ẹ máa jẹ́ problem láìpẹ́ yìí. Ọmọ Nàìjíríà yá wèrè mi ò ní sí ìwọ àti owó ẹ̀rá máa ní sí wọ́n bá sáwọ́ tí ọmọ mi. Dúró pé kó tún sá lọ òsínwó ènì. Wọ́n lè máa tọ́jú ayé ìwọ lọ́fẹ́ lọ́jọ́ mi bọ́n bastard person. Buhari kò lè tọ́jú mi débi wọ kò lè tọ́jú mi bẹ́ẹ̀ kò lè tọ́jú mi. Kí ló fi tọ́jú mi? Ṣé mọ́tò kàbílẹ̀ ayé lè máa bàjẹ́ tó bàjẹ́ tó kàn tó kìló kan ilé ìjọba ọ̀run nìkan ni mo lé ìjọba ọ̀run president ò lè ra fún ẹ ò lè ra fún ẹ olówó ayé kan ò lè ra ìjọba fún ẹ. Àwọn tó máa gbègbè pọ̀ lẹ́nì. Hello. Ọba Solomon là ń sọ̀rọ̀. Ọba Solomon là ń sọ̀rọ̀. Àṣẹ. 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 Àmín. Kò ní sẹ́kì yẹn. Àmín àmín. Àṣẹ 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 ó ti gbà. Àṣẹ. Àbọ̀ Ọlọ́run á dẹ̀ dájú lórí ẹ̀. Àṣẹ. Gbogbo àwọn tí wọ́n wá pera wọn ní alábọ̀dé lórílẹ̀‐èdè Yorùbá lórúkọ Jésù Ọlọ́run wá ṣe wọ́n mọ́ṣẹ́. Àṣẹ. Ọlọ́run ṣe gbogbo ti àwọn èèyàn kan nínú Bíbélì ní ìgbà yẹn lórúkọ Jésù Ọlọ́run á fi ogun ẹ̀yìn dàrú àwọn èèyàn náà bẹ̀. Àṣẹ àṣẹ. Á jẹ́ gba ilẹ̀ Yorùbá fún wa lórúkọ Jésù. Jésù Olúwa wa àmín. Ẹ dá sọ̀rọ̀. Orúkọ mi ni Ajíhìnrere Olúwaléyàn. Ṣé pásítọ̀ ni? Ó dáa. Kí ni ìdí tẹ́ fi náà ní ọwọ́ sí Yorùbá Nation? Nínú ìyá tí ó jẹ wá sí orílẹ̀-èdè àti pé pàápàá
àwọn èèyàn báyìí kan ní ìdílé orílẹ̀-èdè ìlú máa pín. Ó dà. That's very good. But ṣé question tí máa béèrè ní ọ̀rọ̀ yín ni wípé ṣé ẹ sure wípé tí Yorùbá bá dá dúró pẹ̀lú ìwà tẹ́ ń wò lọ́wọ́ àwọn ọmọ Yorùbá yìí àti àwọn bá wa wọ̀nyí, ṣé ẹ sure pé wọ́n lè control ara wọn kí Yorùbá? bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run kó tó tó àkókò ìgbà yẹn tí Ọlọ́run bá fi àwọn nínú rẹ̀ tó wá yọ wọn lọ. Ṣé ẹ gbàgbọ́ pé àṣebí lè tán láyé ni? kí kò lè àpilẹ̀ tán. Ẹ ṣeun gan. àti bí olè tán ṣùgbọ́n Ọlọ́run á pa wọn lẹ́nu fún wa. Ṣé ẹ mọ̀ ọkọ tó ṣẹlẹ̀? Ṣé rí gbogbo àgbáyé yìí pátá? Ṣé rí gbogbo àgbáyé yìí tí a bá nífẹ̀ẹ́ ara wa, president ẹyọ kan darí gbogbo wa. Ṣé ẹ rí president sí agbo ilé kankan láìsí ìfẹ́ láìsí òtítọ́ kò sí solution. Problem ní Nàìjíríà ni wípé a ò ṣe ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run ti wá ta wá nù pé ká máa ó ní òfin sílẹ̀ sínú ìríra wọn. That's our problem. So gẹ́gẹ́ bí ajíhìn rere, ẹ máa bá wọn sọ̀rọ̀ Yorùbá nation, ẹ máa sọ fún wọn wípé kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn gẹ́gẹ́ tí wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn tó bá tẹ̀fẹ́ wá gba Yorùbá nation kò ní jẹ́ ìjà. Hello ẹ̀yin Yorùbá ẹ wá, hello ẹ̀yin Haúsá ẹ wá, hello ẹ̀yin Ìgbò ẹ wá o. Nígbà tí sẹ́wọ̀n pa ti pọ̀ ó yá ẹ̀yin Yorùbá ẹ lọ báyìí kò jẹ́ ìjà. So ìfẹ́ ká máa sọ fún wọn, ká máa gbin ìfẹ́ sí wọn nínú àti òtítọ́. Tí kíní ẹ bá ti gbinlẹ̀ nínú wọn, ìgbà ẹni tọ́lọ́run bá sọ wípé Yorùbá nation máa lọ. Ṣùgbọ́n tẹ bá pẹ̀lú àwọn tó wá sọ pé Yorùbá nation now bí ẹgbẹ́ Yorùbá nation lórí ju ìjọba ọ̀run lọ nìyẹn. Ọlọ́run akọ́yìn mọ̀ sí sà. Bó ṣe yà. Kìtùkù máa fojú yín kan máa bo. Kìtùkù máa fojú yín rí máa bo. Mo lè kú lẹ́ni, mo lè kú lọ́la, mo lè kú lọ́túnla. Kìtùkù a fi mú yín dárin ẹ̀yin àṣebí tẹ́ wà ní Nàìjíríà. Fún mi pure water kí n mọ mi. Ṣé kí ni? Ok ẹ pẹ̀lú àwọn tó ń wò yìí. Bẹ́ẹ̀ mo gbọ́rọ̀ yín. Ok. Èmi Ọba Solomon ló sọ bẹ́ẹ̀. Ṣé ọ̀rọ̀ tí ẹ ń sọ sá kí ni question tẹ́ bèrè gan-an ẹ tún padà bèrè question yẹn. Ṣé hello arákùnrin tẹ́ bá ti fẹ́ bèrè question ẹ ní sùúrù tẹ́ bá ti fẹ́ bèrè question ẹ máa bèrè one by one ká lè máa dá lóhùn. Èwo lẹ fẹ́ kọ́ bèrè nísìnyí.
That's very good. Ṣé mọ̀ pé kì í ṣe ọdún yìí ni mo fi 7 million dó? Ṣé mọ̀ pé kì í ṣe ọdún tàwa yìí? Ọ̀rọ̀ 2007 là ń sọ yìí. That is 2012. Yes. So now, láti 2012 to this time ọdún ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ fún yín nísìnyí kì í ṣe ní ni mo ṣe, gbogbo wa pátá ẹlẹ́ṣẹ̀ ni wá. Yahoo tó bá gbọ́ mi lẹ́ni tó bá repent, kì í ṣe wípé mo sọ wípé fault wọn náà fi ṣe Yahoo, kì í ṣe pé bóyá wọn kàn máa ṣe kélé tó pọ̀jù nínú wọn, ṣùgbọ́n ilé tó pọ̀jù nínú wọn ń ṣe torí pé àwọn òyìnbó ti gbá bàbá alábàbá wọn. Wọ́n wá ní tí a bá fẹ́ wá bàbá fowó, tá a bá sọ pé kí a máa fowó ya oró àtúbọ̀ máa pọ̀ sí. Ilé tá a máa fi máa ṣe yẹn, ẹ jẹ́ ká repent kí ló wá ṣe gidi sí. Tí iṣẹ́ tí a máa lè gbàdúrà fún Ọlọ́run, kí Ọlọ́run máa lè yọ́nú sí wa. Orí irúfẹ́ iṣẹ́ Yahoo yẹn sìn, kò sí ẹni tó lè gbàdúrà fún Ọlọ́run lórí ẹ̀ tí Ọlọ́run lè dá lóhùn. Àwọn babaláwo yẹn kàn tàn yín ni. That's the key. Irúfẹ́ aṣọ tẹ́ ń tà yín sì tẹ́ bá wá, a lè fún yín ní tẹ́ àìnú tó jẹ́ wípé ẹ máa tà, ìbátẹ́ bá tà èrè agun orí ẹ̀, kò ní sí pé bóyá máa ìbẹ̀jú lẹ́kí lèmi ti rọ̀. So ẹ sọ fún àwọn ọmọ Yahoo tó wà lẹ́yìn ìkùnlé wípé kán stop ẹ̀. Àwa náà area boys làwa tẹ́lẹ̀ kó tó di pa repent. Àwa náà area ni wa tẹ́lẹ̀ kó tó di pa repent, káwọn repent, that is all. Bó ṣe rí nìyẹn. Kò sẹ́ni tí ò ní past. Buhari ní past, Tinubu ní past, gbogbo àwọn tó bá ń claim responsible yìí, all of them before the criminals. Tí ebi ọjọ́ mẹ́ta bá pa wàá misbehave. Everybody have past, but repent before it will be too late. Who is a responsible person in this world? Ta ni responsible? Ta ni ó jí ọbẹ̀ ìyá ẹ̀jẹ̀ rí? Ta ni ó wọ ọbẹ̀ ìyá ẹ̀jẹ̀ rí? Ta ni ó jówó ìyá ẹ̀ rí? Àbówó bàbá? Repent. That's all. Okay? Everybody have passed, but repent. Lágbájá ti sẹ́yìn, èmi náà fẹ́ yarú, oró máa pọ̀. Yes. Mo máa ń gbádùn ẹni. Ṣé ẹ wà lórí live báyìí? Rárá o, mo wá tàbí. Mo ń ṣe program lọ́wọ́ máa sọ̀rọ̀ later. Okay, sir. Ẹni tí ò bá ní ọpọlọ nìkan ló máa wò mí tó máa sọ̀rọ̀ sí mi. If you tó bá fara balẹ̀ tó bá gbọ́rọ̀ mi, ọ̀rọ̀ máa yí ẹ. Let me talk to jẹ́ kí n bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Hello? Jẹ́ kí n bá yín sọ̀rọ̀ báyìí gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Ṣé rí àwọn àgbàlagbà
nobody should call me now. Mo ṣàlàyé kan. Ṣé rí àwọn àgbàlagbà tẹ́rí pé mo bú yẹn. Ẹ gbọ́ ìdí tí mo fi ń bú wọn. Ṣé rí tó bá ka Bíbélì ẹ̀ dáadáa, Ọlọ́run fúnra ẹ̀, Ọlọ́run tó dá wa kò recognize ọjọ́ orí. Ẹni tó bá ní ìmọ̀ Ọlọ́run, òun ni Ọlọ́run máa ń gbé sí ipò àgbà, kì í ṣe ọjọ́ orí. Àwọn Yorùbá wa lọ wọ́n wá bọ̀, wọ́n wá ní àgbà òkín wà lọ́jà kí ọmọ tuntun kó wọ́. Ṣùgbọ́n àwọn àgbà yẹn wọ́n wà ní Nàìjíríà, gbogbo orí Nàìjíríà ọkàn dànù. Àgbàyà ni wọ́n, àgbà rédèrèdè, wọn ò wúlò, wọn ò tọ́ sẹ́ni tí èèyàn máa respect. Hello. Ṣé ẹ wà lórí íńtánẹ́ẹ̀tì tàbí ẹ̀kàn pè mí? A wà lórí íńtánẹ́ẹ̀tì, àwọn kò ní báyìí lọ́wọ́ ta. Ok, ń gbọ́rọ̀ yín. Àbẹ̀kì àwọn tí ń mú. So, èmi ń kọ̀ bẹ́ẹ̀ jí bìnnà báyìí kan ti dà. Ok. Lórí Instagram, níbi general police láti rí. Mi ò ní fóònù ńlá ni, bóyá kẹ́ ra fóònù wa kẹ́dẹ̀ wá bá mi sọ, mi mọ bó ṣe operate, mi mọ ṣe ń sí Instagram yẹn. Ok, àtẹ̀bátì wà ní Instagram ó máa dá gan-an. Àwọn program yẹn ó máa lè reach àwọn tí wọ́n gbọ́. Ó ti yé mi. So nǹkan tí mo máa ní ìdẹ́ tó máa bá mi operate Instagram yẹn àti àdá fóònù. Because fóònù kékeré mo ń lò yìí, ìbẹ̀jú lẹ́kí ni mo wà. Ìbẹ̀jú lẹ́wọ̀n ṣe lọ́pọ̀. Àwọn àgbẹ̀kan dáadáa máa wá fún mi. Ó yá, Ọlọ́run á fún yín ṣe. Ẹ ṣe oríire gáàbùn. Ó pọ̀. Ẹ ṣeun. Ayé ò le, ayé simple. If you make life simple, life will simple for you. Tó bá mú ilé ayé le, ayé máa le. Àwọn àgbà tó wà ní Nàìjíríà wọn deserve respect. Àgbà ọ̀dàlẹ̀ ni wọ́n. Àgbà tí ènìyàn máa ń respect, àgbà tí ọmọdé máa ń respect, èyí ni àgbàlagbà tó bá ṣe bí àgbà. From example, irúfẹ́ ìgbà tí ìjọba Benin mú Sunday Igboho, àwọn ọmọ Yorùbá sọ wípé ọmọ òkín burúburú ká lè fún ẹkùn pajẹ. First action, ó yẹ kó Ọbásanjọ́ dìde, kí Afọ̀yọ́ dìde, kí Ìjẹ̀bú-Òde dìde, kí Aláké dìde.
wọ́n yọjú sí Buhari. tán bá wá kó lọ Buhari wọ́n wá gbẹ̀bẹ̀ lọ. Sunday Buhari padà sílé látijọ́ yìí nǹkan tó ń pè ní àgbà nìyẹn, kì í ṣe àgbàgì ẹ̀lẹ̀ kó kàn gbé adé burúkú sórí kẹjọ kò sáfún kẹsọ pé ń ṣàgbà orí burúkú ẹ̀ ń sì pẹ̀lú adé orí burúkú tó wà lórí yín tẹ́fí jẹ́. ọmọ òní burúkú alẹ́ fẹ́kùn pàjẹ́ ọjọ́ ọ̀la yín lẹ́yìn tí wọ́n lè yẹn ìran àwọn ọmọ ìran Ísírẹ́lì ní àwọn ọmọ Yorùbá, àwọn olú ọmọ yẹn ń tà wọ́n sí ìrìn àjò ojú òtí yẹn ní kò sí àgbà nílẹ̀ Yorùbá, àwọn lágbà gidi kò sí àgbà tó ní ìròjinlẹ̀, wọ́n kàn kó ìwú funfun lórí ni kò sọpọlọ lórí wọn. ṣé àgbà máa ń bẹ̀rù ikú ni? If I talk they will kill me. If I talk they will kill not me. If I talk they will took me for house. Ìgbà ọjọ́ kú ẹ̀ ò ní kú wáyé tó ṣe kú lórí òtítọ́. ṣé irúfẹ́ àlùfẹ́ yẹn ṣé ó yẹ kó máa bẹ̀rù ikú? ṣé Ọbásanjọ́ yẹn nísìsiyìí ṣé ó yẹ kó máa bẹ̀rù ikú? ṣé Akẹgbà ṣé ó yẹ kó máa bẹ̀rù ikú? ṣé Wọlé Ṣóyínká ṣé ó yẹ kó máa bẹ̀rù ikú? ìdí tẹ́ fi rí mo fi ń sọ̀rọ̀ sí wọn nìyẹn, wọn ò deserve respect. wọ́n kàn wà ní Nàìjíríà bá láìsí, wọ́n ti kú, wọ́n kàn wà òkú alààyè ni wọ́n kàn wà láyé bá láìsí. irú nǹkan tó ṣẹlẹ̀ sí Sunday Igboho yìí Haúsá mélòó lẹ gbórúkọ ẹ̀ tó ṣẹlẹ̀ sí rí? Fúlàní mélòó lẹ gbórúkọ ẹ̀ tó ṣẹlẹ̀ sí táwọn ẹgbẹ́ òde wákìlì Nàìjíríà wọ́n ti ta Yorùbá, wọ́n ti bà Yorùbá jẹ́. Ọlọ́run mi ta ló ṣe Yorùbá? Ọlọ́run dáríjì àwọn Yorùbá, wọ́n ti gbìgbì Yorùbá. Wákìlì tó ń pa gbogbo àgbáyé wọ́n tún yẹn sílẹ̀ kó máa rìn káàkiri. Sunday Igboho ìyẹn wà nínú ẹ̀wọ̀n. ẹ sọ pé ní àgbà sílẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹni àwọn olórí, ẹni àwọn gọ́vnà ọmọ Yorùbá. All of you are jobless, you are nothing. agbára tí o ní tí o lè fi ran ọmọ ìlú ẹ lọ́wọ́, o lè fi ran orílẹ̀-èdè míì náà lọ́wọ́ náà. agbára tọmọ Yorùbá, ọmọ Yorùbá náà gùn wọ́n bá tọ́ bá rí orílẹ̀-èdè yìí dọ̀dẹ̀. Ọlọ́run dáríjì Yorùbá, dáríjì wá. mo gbárìsà Yorùbá dáadáa. Yorùbá agbára Yorùbá, ọmọ Yorùbá ẹlẹgbẹ́ wọn ló máa gùn wọn bá tó bá ti rí orílẹ̀-èdè míì ṣe ló máa dọ̀dẹ̀ dáadáa dìde rìn. If you hear me say anything, you have access to ask me why. I will explain. Ìdí tẹ́ fi rí wípé mo sọ̀rọ̀ sí àwọn àgbàlagbà ẹnìyẹn. Ìkálẹ̀ máa ń pè wọ́n ní àgbàbówábẹ̀ wá. Bóyá wọ́n lè wà níwá o mà, wọ́n kàn wá ń bẹ̀. Àwọn ọ̀dọ́ tó dẹ̀ yẹ kó ṣe àkóso wọn jẹ́ kó ráyè sí.
àwọn ọ̀dọ́ yẹn kẹ̀ wọ́n tún yá dìde kalẹ̀ wọ́n ò lè ṣe mítìnì láàrin ara wọn kọ́ wọn next step tí ẹ ò bá lọ́pọlọ kẹ́ kóra yín wá sí ààfin ọba Solomoni níbí kí wá yá yín lọ́pọlọ tẹ́ máa lò. ẹ ń ṣe garangaran kiri ìgboro Yorùbá nation jáì tẹ́tẹ́tẹ́tẹ́ àgbà tó bá lómi sínú kì í pariwo. ọgbọ́n ju agbára ọgbọ́n lèèyàn fi ń jà kì í ṣagbára ọgbọ́n lèèyàn fi máa ń jà kì í ṣagbára. Hello. Hello. Kásán. Ṣé ọ̀ láwọn tó ń wo láìfù yìí lọ? Ṣé ẹni kò tẹ́ fẹ́ bèrè ni? Ẹ kò fẹ́ kí mi ni? Ọlọ́run rántí ń sí rere. Ẹ ní orí dààmú. Ẹ sí. Ìwọ tó bá láǹfààní àti wò mí lọ́sàn yìí ṣí àfídíò yìí fún ọba ìlú ẹ̀. Sẹ́rí ọba tó bá ti ń gba àbẹ̀dẹ̀ ọba tó bá ti ń ta ilẹ̀ ẹ ò lè bó tọ́ lẹ́nu ẹ̀. kì í dẹ̀ sọ ló ń kọ́ńtrólù mọ́ owó ló ń kọ́ńtrólù ìlú mìíràn dáadáa ni. gbogbo nǹkan tẹ̀dá èèyàn bá ń ṣe láyé òtítọ́ ṣe pàtàkì tó bá lóòótọ́ ayé á bẹ̀rù ẹ ayé á respect ẹ. tó bá ń ṣèké àwọn tó sọ pé bàbá ò yẹn owó ẹnu wọn nídìí tí wọ́n bá ṣe bàbá ò tán wọ́n olóburúkú kò sí mímẹ́ tó fẹ́ ṣe bàbá they just need your money. Think before you do, don't do before you think. Truth is very bitter. Try to say it all the time. Ìgbẹ̀yìn ẹ̀ ayọ̀ ni. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ̀yin ọmọ Yahoo nìyẹn. Àti ọba àtẹ̀yìn àgbà. Tẹ́fẹ́ kí n respect yín ẹ lọ hu ìwà àgbà máa ń tò ìlú ni àgbà máa ń ra àgàbọ àwọn ọ̀dọ́ ni àgbà máa ń tò àwọn ọ̀dọ́ sọ́nà ni. ṣùgbọ́n àgbà tí yín ọ̀tọ̀ lẹ́ ń ṣe tí ẹ̀yin àti àwọn ọ̀dọ́ tẹ́ bá ti jọ sí mítìnì tán. ẹ máa gbé fóònù ẹ máa pe Buhari tẹ̀yìn àti àwọn àgbà Yorùbá tí ẹ̀yin ọ̀dọ́ àtàwọn Yorùbá bá ti ṣe mítìnì tán wọ́n máa gbé fóònù ṣe ní wọ́n máa pe Buhari ẹ̀ lóṣà àti bá àwọn ọmọkọ́mọ ẹ̀ ṣe ìpàdé ni o nǹkan báyìí náà sọ nǹkan báyìí náà sọ ṣùgbọ́n ẹ má wọ́ọ́rì sà àwọn bí a ṣe máa dí pẹ̀lú wọn ṣùgbọ́n a ò ní kó láàrin wọn a máa sọ̀rọ̀ sí díẹ̀díẹ̀ o ṣùgbọ́n ẹ má bínú sí wa o
ṣé ẹ gbàgbé owó fẹ́fẹ́ fún ẹ̀sà àwọn Yorùbá yẹn àwọn ọ̀dàlẹ̀ àgbárídìrídì Ọlọ́run ti yọ sí mi ò kàwé mo bá fi gbogbo mo bá fi ojú mo bá fi mú idán irin tọ́lọ́run bá dẹ̀ sọ wípé mo máa dí pẹ̀lú yín mo máa dí pẹ̀lú yín orí kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe láyé Joseph kò gbé àpótí kó tún di kọmíṣánná ní ilẹ̀ Íjíbítì tàbí Joseph gbé àpótí Joseph ò gbé àpótí kó tún di kọmíṣánná ní Íjíbítì. Tọ́lọ́run bá sọ wípé ìyà yín sì wà lọ́wọ́ mi tẹ́ bá kó sí tribe mi ẹ ṣe fi ìyà jẹ àwọn tálákà màá fi ìyà jẹ yín màá fi ìyà jẹ àwọn ọmọ yín àti àwọn ìyàwó yín tí wọ́n ò bá so. Ìwọ́n ti fẹ́ bá ń sọ yìí. Ó wá ṣe kí ọ̀rọ̀ mi ti ju èmi lọ fẹ́ mú mi ṣẹ́bi tẹ́ wá mi sí. Tó bá yẹ pé àti Ìbàdàn náà wá pa mí ẹ mú láti Ìbàdàn dé Ìjẹ̀bú-Òde láti Ìjẹ̀bú-Òde dé Ẹ̀pẹ́ láti Ẹ̀pẹ́ dé Folú tẹ́ bá ti dé Folú àwọn ọlọ́kadà tó wà níbẹ̀ ẹni tá fẹ́ bá gbà lọ ló fẹ́ kú bàbá gbà wọ́n mọ̀ níbẹ̀. Tó bá jẹ́ pé Àjà náà ti rán yín wá pa mí láti Àjà ẹ wọ Ẹlẹ́kọ láti Ẹlẹ́kọ ẹ wọ Folú bá dé Folú ẹni ebèrè ló fẹ́ kú bàbá gbà kó bá bye bye to ayé mo relax ìwọ ló ní wàhálà tí ẹ bá lè wá pa mí ọmọ àlè ní ọmọ àlè you are bad. Ládìjọ́ tẹ́ ti pa Jésù kí lè rè yín ọjọ́ tẹ́ ti pa Abíọ́lá kí lè rè yín ọjọ́ tẹ́ ti pa Fẹlá kí lè rè yín ọjọ́ tẹ́ ti pa Awólọ́wọ̀ kí lè rè yín kí ni achievement yín àdìjọ́ tẹ́ ti pa Fúnṣọ́ Williams lèrè yín bastard people àwọn aláìníròónú ara Galatia wọ́n rò pé lẹ́yìn ayé kò sáyé mọ́ lẹ́yìn ayé wà wàá jìyà ẹ̀ṣẹ̀ ìbáṣe rere ìbáṣe burú kò sí àṣegbé láyé gbogbo kò tẹ́sẹ̀ lókùnkùn gbogbo ẹ̀ ni Ọlọ́run máa tú sí gbangba tí ìwọ àtàwọn ọmọ àti ìran ẹ máa jìyà. Ó sì bá òwe ó sì bá òwe bẹ̀lẹ̀ṣẹ̀ bá yí padà tó gbọ́ tó lọ́wọ́ ó sì bá òwe. Bó o ti kú kò sáyè repentance mọ́ lẹ́yìn ikú ìdájọ́ arákùnrin gbélé ayé ṣe wàá ní òfin pa àwọn olóòótọ́ wàá ní òfin tẹ́tẹ́ àgà sójú àwọn ọmọ Yorùbá nation kọmíṣánná ọlọ́pàá kí ló fi láyé ṣe torí ti sálárì mi nì Sanwó-Olú ló sọ fún mi pé kí ló máa tẹ́tẹ́ àgà sójú wọn. Ó yá bọ́ sínú iná kó lọ́ọ́ máa jó ń bẹ̀ you are born bastard.
tó ń bá rán ẹni sí ẹrú kí ló tó fi tọmọ jẹ. àwọn tó sọ pé ọ̀gá ò àwọn tó ń bí wọn nísìnyí wọn ò ní síbẹ̀ ọjọ́ náà á pin ìwọ àti ẹlẹ́dàá. ìdí tá a fi sọ pé kẹ́ ṣe rere nìyẹn. àdìjọ́ tẹ́ ti pa Bọ́lá Ìgè kí lè rè yín, ìjọ́ tẹ́ ti pa Délégi wá kí lè rè yín. ayé túbọ̀ bàjẹ́ sí ni. mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lò ó, kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lò ó, kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. èmi yóò jẹ́ tirẹ̀, èmi yóò ṣe tirẹ̀, èmi ti múra tán, mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lò ó, kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. mo sáré láyé omi máa rèé jẹ, mo sáré rélùwé kí n lè bọ́jọ́, àṣẹ asán láàyè àtún gbogbo tí ń bẹ nínú rẹ̀ o. mo ti mọ̀ pé ẹni báyé rẹ̀ a máa báyé lọ. mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lò ó, kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. ó yá o, èmi yóò jẹ́ tirẹ̀, èmi yóò ṣe tirẹ̀, èmi ti múra tán, mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lò ó, kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. ẹ ṣe rere, ẹ ṣe rere, ẹ ṣe rere kó bá lè yẹ wá o. ẹ ṣe rere, ẹ ṣe rere, ẹ ṣe rere kó bá lè yẹ wá o. ilẹ̀ ń wáyé máa yà fún o. Tinubu ilẹ̀ ń wáyé máa yà fún Buhari. Síbàjò Aláàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ lówó lọ́wọ́ ẹ̀mí akú, bẹ́ẹ̀ ní rárá ẹ̀mí akú. Kọmíṣánná Èkó sanwó kílẹ̀ ń wáyé máa yà fún o. Púọ́ ó sọ yín ó bá wọn rò àwọn kẹ́ máa ronú padà. ẹ bẹ̀rù yín níbodè. ìjọ tẹ bá ti kú ti fọ́. ẹ rántí mi wípé ká ní pé a ti mọ̀. àgbọ̀n tẹ ọmọ kékeré yẹn ọmọ olójúdú yẹn sọ. a sọ bọ́n yẹyin mọ́ ọmọ yẹn rìn ìhòòhò ọjà. tẹ bá gbọ́ báyìí tẹ bá sírò lé a ṣe yín láǹfààní. tí ẹ bá sírò lé ẹ yí èrè mi lọ́la. tó dago 6 alẹ́ nìyẹn. ní àwọn àlejò ó dàbọ̀ o. kò lè yí ẹ Jùmọ̀kẹ́ mi ò dẹ̀ gbàdúrà kó yí ẹ kò dẹ̀ ní yí ẹ.